àbírú kí leléyìí lẹ́yìn oṣù mẹ́ta tí bàbá ọmọdé yìí kú ni wọ́n jí i gbé ńìlọrin. inú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn ni mọ̀lẹ́bí ọmọdékùnrin yìí abdulrasheed ẹni ọdún 2 àbọ̀ wà báyìí. iwájú ilé wọn ni wọ́n ti jí i gbé lọ lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún 2024 yìí lágbègbè ìdí-àpẹ́ níjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin ìyẹn ìlọrin east nípínlẹ̀ kwara. gbogbo àgbègbè àti ibi gbogbo làwọn mọ̀lẹ́bí náà ti wá bóyá wọ́n á rí ọmọdékùnrin tí wọ́n ní obìnrin kan ló jí i gbé ọ̀hún ṣùgbọ́n tí wọn kò kófìrí rẹ̀. aláròyé gbọ́ pé ọmọdékùnrin yìí ni ọmọ bíbí agboolé àgbàjì nílùú ìlọrin tó sì ń gbé ní ọ̀dọ̀ ìyá rẹ̀ ní ìdí-àpẹ́ ṣùgbọ́n tí wọ́n ní ìyá kan tó da aṣọ bojú ló jí i gbé lọ. ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó bá oníròyìn sọ̀rọ̀ sọ pé abdulrasheed tí wọ́n jí gbé ọ̀hún pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n dìjọ jókòó síwájú ìta ilé wọn kó tó di pé wọ́n jí i gbé. ó tẹ̀síwájú pé ẹ̀gbọ́n ọmọdékùnrin ọ̀hún ṣàlàyé pé nígbà táwọn jókòó ni obìnrin kan tó da aṣọ bojú jí àbúrò òun gbé tí obìnrin ọ̀hún sì tún já òun ní ìkúùkù lọ́wọ́ kó tó jí i gbé lọ. ọ̀kan lára mọ̀lẹ́bí tó ní ká fi orúkọ bo òun láṣìírí sọ pé lẹ́yìn oṣù mẹ́ta tí bàbá àwọn ọmọ méjèèjì kú ni wọ́n jí abdulrasheed gbé lọ yìí. ó ní kódà inú opó ṣíṣe ni ìyá àwọn ọmọdé méjèèjì yìí ṣì wà. wọ́n ti wá rọ ẹnikẹ́ni tó bá kófìrí abdulrasheed kó kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn jùlọ nítorí pé títí di bí a ṣe ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ wọn ò tí ì gbọ́ mọ́kò ọmọ náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.